ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ ọmọọba Dàpọ̀ Abíọ́dún wọ́n mà ti dìde wọ́n ti gbé ìgbésẹ̀ lórí ìyànsípò Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tuntun tó sì jẹ́ pé wọ́n ti pe ìpàdé tuntun sí ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà yìí èyí tí í ṣe ọjọ́ 16 nínú oṣù kejìlá ọdún yìí the 16th of December 2025 láti yanjú ọ̀rọ̀ ẹni tí yóò di Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tuntun àti láti yanjú ọ̀rọ̀ bí ó ṣe ní sí wàhálà lórí ipò Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tuntun náà. ẹ rántí pé lọ́jọ́ kẹtàlá nínú oṣù keje ọdún tá a wà yìí the 13th of July 2025 òun ni ipò Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú inú mà ṣòfò nígbà tí Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tó jẹ́ olórí gbogbo ọba ní ilẹ̀ Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn kábíyèsí ọba Síkírù Adétọ̀nà tí kábíyèsí tó wàjà ní àsìkò tí kábíyèsí ṣẹ̀ṣẹ̀ lé ní ẹni àádọ́rùn ọdún 90 years tó sì jẹ́ pé lẹ́yìn oṣù bíi 5 ìpapòdà kábíyèsí òun ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gbésẹ̀ láti yan Àwùjalẹ̀ Ìjẹ̀bú tuntun. ṣùgbọ́n in tó máa fariwo níbi ọ̀rọ̀ Àwùjalẹ̀ Ìjẹ̀bú tuntun náà tó fi di èyí tí gbogbo ọmọ Nàìjíríà tán nífẹ̀ẹ́ láti mọ ibi tí ó yọrí sí ó mà níbi olórí ọmọ ọba kílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tí ọba Síkírù Adétọ̀nà tó fi joyè nígbà ayé ẹ̀ tó jẹ́ máyégún ilẹ̀ Yorùbá tó tún jẹ́ àgbà olórin fújì èèyàn Alhaji Wasiu Ayinde Ọmọgbọ́láhàn Anífowóṣe Marshal ẹni tí ó gba ayé mọ̀ sí K1 the ultimate bí bàbá náà bó ṣe fìfẹ́ hàn sí ipò Àwùjalẹ̀ ibi tó sì ti jẹ́ kàyéfì ni pé ní gbogbo ìgbà tí Wasiu Ayinde tó ti fi ń kọrin ọmọ ìdílé ọba Fìdípọ̀tẹ̀ ní gbogbo ayé màmá tó sì jẹ́ pé lásìkò yìí ìdílé ọba Fúsẹ́ngbùwà òun ni ipò ọba Àwùjalẹ̀ kàn ṣùgbọ́n lójijì ni Alhaji Wasiu Ayinde máa kéde pé ọmọ ìdílé Fúsẹ́ngbùwà lòun òun sì tán mọ́ wọn nípasẹ̀ ọba kan tó ń jẹ́ ọba Jábíàrà níṣẹ́ lọ́mọ ọ̀rọ̀ yìí máa di wàhálà táwọn ẹbí Jábíàrà àtàwọn ìdílé Fúsẹ́ngbùwà tí wọ́n láwọn ò mọ Wasiu Ayinde wọ́n ní tànkítàn ló ń pa àti pé kò tọ́ sí ọmọ oyè tí yóò jọba nítorí pé kì í ṣe ọmọ ìdílé Fúsẹ́ngbùwà bó tilẹ̀ jẹ́ pé àwọn ìdílé náà wọ́n ti já Wasiu Ayinde dànù kúrò nípò Àwùjalẹ̀ tán ní kì í ṣe ọmọ ẹbí àwọn ṣùgbọ́n ọjọ́ ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ó ní ìdílé Fúsẹ́ngbùwà ni wọ́n fi ìpàdé sí láti yan àwọn ọmọ oyè tí ó díje fún ipò Àwùjalẹ̀ nítorí a gbọ́ pé kò dín ní ọmọ oyè 60 candidates tí wọ́n ti fìfẹ́ hàn láti di Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tuntun. ṣá o nínú gbọ̀ngàn Bistrot Hall tó wà lágbègbè GRA ní Ìjẹ̀bú ní àwọn ìdílé Fúsẹ́ngbùwà ni wọ́n fi ìpàdé sí láti yan àwọn ọmọ oyè tí ó díje ṣùgbọ́n lójijì ní ìjọba ìpínlẹ̀ Ògùn ránṣẹ́ sí wọn wípé kí wọ́n fagilé ìpàdé náà nítorí pé ó ṣeé ṣe kí àbájáde ẹ̀ kó di wàhálà táwọn ọmọ yìí ó máa gbéra wọn lọ sí ilé ẹjọ́ sí bẹ́ẹ̀ la gbọ́ pé ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n gbé ìgbésẹ̀ wọ́n sì pe ìpàdé pé kí gbogbo àwọn ọmọ yìí náà yan àwọn àgbààgbà ìdílé Fúsẹ́ngbùwà kan pàdé àwọn ní ìlú Abẹ́òkúta láti ṣe ìpàdé lórí ọ̀rọ̀ Àwùjalẹ̀ tuntun lọ́jọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí.